aláṣẹ èkejì òrìṣà o. Oniba Ekun, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ òwe, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ òwe. Èyí tí wọ́n bá sọ láyé bàbá, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ ọba Maito, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ òwe, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ òwe. Àmọ́ eré bàbá wọn sì fi lọ. Mo gbé ìgbẹ́ ìgbẹ́ lálùkù ìgbẹ́ àti àwọn gbáwẹ́ ọ̀tún ọmọ bébì kan lẹ ìgbẹ́ mọ́ yẹn bí lólu ìyá mi aláta ìyèyí ọba gbogbo bá ọlọ́ta èyí ọba lérí ìlú gbogbo yèyí ọba gbogbo àwórí ìdílé kókó àti àdéhùn òyì ọba àgbáyé yẹn bí lólu ọ̀rí mọ́rẹ́tì màmá mi àṣàbí yàrá àṣàbí tó wáyé lẹ́ẹ̀dì nítorí wọn láìláì yàrá òbí yàrá lọ́dọ̀ ọ̀yà olóòrè ni wọ́n bá màláró tó lẹ́sẹ̀ sọ́yẹ tápà ọmọ fọmù ṣe. mo bí ní ìtàpá ní odò kódó mo mú wọlé ọ̀yà òró ṣòǹgà wọn gbọ́dọ̀ wẹ̀yìn wò èèyàn tó wẹ̀yìn wéré àní olúwa rẹ̀ ò gbọ́dọ̀ wílé agbẹ́kùn òní gbowó gbogbo èèyàn tí bá ń gbowó. Èyí tí wọ́n fi yẹn àrò fún ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o Maito. Ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o ọba ṣẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o. Èyí tí wọ́n fi yẹn ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ o ọba Maito. Orúkọ mi ni Kabiyesitv ọba OGUNGBAYI Adéyanjú AKANNI WASIU onítẹ̀tíkọ̀ àti olówódé Ọ̀tà ní Ogun State. Èmi náà Director General Heritage Forum for the whole of Obas in the Southwest. Àbúrò mi ni ó ń ṣe oṣù kẹta tó di ọba. Òun ni gbogbo wa ṣe wà ń bí láti support ẹ̀ láti jẹ́ kó mọ̀ pé èèyàn wà lẹ́yìn òun láti jẹ́ kó tún mọ̀ wípé èèyàn ló ń jẹ́ ọba ń lead èèyàn ni tí ò bá séèyàn kò sọ́ba tí ò bá sọ́ba kò séèyàn. Àdúrà mi ni pé kò ní ṣìṣe kò ní ṣìjẹ kò ní ṣìmu kò ní ṣìná kò ní ṣìlò gbogbo ẹ̀jẹ̀ máa gbé ẹ̀jẹ̀ máa tọ́ láti máa fọ́ pàfìrìkì jòbì. Ṣẹ́rí ẹ̀dọ́ ló tó bá ti ní ìròyìn lórí àwù ẹ wo láti kékeré ẹ̀ ó ṣe sábà tó pọ̀ jù kó tó wá lọ ní state sábà ó tó wá di ọba olóò ti kọ́pọ̀ lórí ni ọlọ́ọ̀kọ́pọ̀ lórí ni tó ní ìròyìn tẹ́lẹ̀ mọ́ máa àwọn ẹ̀mọ́ wà lábẹ́ ọlọ́ọ̀tì ó ti wù látọ̀rọ̀ wá bó ṣe rí rẹ̀. Ìlú ọba gbogbo ilé pátápátá gbogbo ilé Àwórì wọ́n panupọ̀ wọ́n ní Fọláṣadé lọ́tọ́ sí wọ́n ń gẹ́tù lè sọ̀rọ̀ kúrò nínú wọn Ṣadé ní àjọ kẹ́ẹ̀ẹ́.
orúkọ mi ni ọba Babátúndé Àkànní Ṣónọ́lá Olú of Makogi Ìnìgbèyìn land. Ẹni lágbára o ọba Oniba Jafo ọba Dr. Sulaiman Adesina Raji Asade Jafo authority òun ló gbé wa débi lẹ́nìí. So ó ń ṣe 3 months on throne. So òun ló jẹ́ ká débi lẹ́nìí. Tẹ́ bá rí ẹ̀rí pàjọra twins brother mi ni. Ó jẹ́ ni tó nice tí ò worry, very simple man. Ó jẹ́ èèyàn dáadáa oníwà rẹ̀ even kó tó jọba ló ti jẹ́ èèyàn rẹ̀ ló ti jẹ́ ìwà ẹ̀dá ìwà ẹ̀tútù. Òun ń ṣe oníjàgídíjàgan kò dẹ̀ ń ṣe onígbéraga èèyàn. Ìdí tó bá fi pọ̀ ń bílẹ̀ ní rẹpẹtẹ nìyẹn. Orúkọ mi ni His Royal Majesty Ọba Itu Ọlásùnkànmí Ọládẹ́yìndé Yusuf ilé Mobade kejì onígbòkó of Igboko Lusada Ogun State. Tẹ́ bá béèrè lọ́wọ́ oníbà òun náà wá sọ fún mi pé ọmọ Ọ̀gbẹ̀sà ni màmá òun, so ilé ẹbí tiwa ni nígbẹ̀sà, so ìyẹn ló fi jẹ́ ká fi ìjáde yẹsì léni gòkè ẹ̀ka wa náà jáde káwa bá ṣe àjọyọ̀ léni. Before he became a king ló ti jẹ́ ọ̀rẹ́ tó dáa and he has been doing wonderful things kó tó di kó dọba. Ọlọ́run tó ti gbé lórí ipò yẹn a máa tọ́ sọ́nà. Orúkọ mi ni ọba MARUF ADIO ALAGBE Elégùṣì tìlú Ègùṣì Ọ̀tà. Mo dẹ̀ kí ọba Dr. Sulaiman Raji Oniba Ekun tó ń ṣe oṣù mẹ́ta lẹ́nìí tí gbogbo àwọn ọba dábàá yọ̀. Mo kí ìpè adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jókòó pẹ́ ìgbà ẹ̀ àátùlù bàlára. Olúwa tí ń dùn báyìí kò ní kan lágbára Ọlọ́run ba. Ikú ọba kébi eku ẹyẹ máa kébi ẹyẹ ọmọ èèyàn náà fọwọ́n bẹ́ẹ̀ mi yàn. Orúkọ àwọn táwọn bá ṣe ọdún lẹ́nìí àbáṣe 50 years lágbára Ọlọ́run lórí ìtẹ́. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.